ó ní tó wọ́n ṣe. Es llevar la religión a Latinoamérica. Ó ní ọkàn ṣe wọ́n láti gbé ẹ̀sìn yìí lọ sí Latin America nílò àwọn náà. De la primera vez que llegué aquí a Ileife, nígbà tó wọn kọ́ délé Ifẹ̀. lo único que he hecho ó ní kó tó wọn kọ́ ṣe. es buscar de hacer el bien kó wọn ṣe nǹkan tó dáa. y de buscar de que la gente de Latinoamérica que quiera ver a Orúmila que venga a ver a la ó Lavadera. ní òun ké gbogbo àwọn tó wà ní Latin America kí wọ́n mọ̀ pé Orúmìlà wà ní tó ṣe rẹ̀. Que si quieren ver a los representantes de IFA en el mundo tienen que venir aquí a Ileife a verlos a ó ellos. ní lẹ́wọ̀n wọn pé àwọn tó wá lórí náà kan wá wọ sí ìgbà kan wá wọ àwọn pé àwọn ẹgbẹ́ ìlú tó wà nígbà ilé Ifẹ̀. Y que yo voy a seguir ahora con este título que me dieron, seguir aportando mucho más. ó ní pẹ̀lú ipò tó ń wà yìí òun á tún fi sí òun á tún máa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ rẹpẹtẹ lórí ipò tó ń wà yìí òun á dẹ̀ gbogbo tẹ́lẹ̀ kó ń ṣe gbogbo ìlú máa ṣe pátá. Que eso es lo que he hecho desde que llegué aquí. ó ní gbogbo tó ń tún ṣe lẹ́yìn tẹ́lẹ̀ nìyẹn nísìnyí òun á tún dá tẹpá mọ́. Y voy a tratar ahora de multiplicarlo ahora. ó nísìnyí òun á tún wá tẹpá mọ́ gidi gan lọ́dọ̀ òun lọ́run. Y siempre voy a estar aquí a la orden de ó todo lọ́dọ̀ ello. ọdún òun á máa wá sí ìgbà. Eti sèyàn ló máa promise o. ọdún kó sàtàmì nínú. Dábàá tó eti sèyàn ló máa promise o. ṣe ilẹ̀ promise Mo mọ bí ọdẹ sa ọkọ. ẹ mọ kọ́mọ́sá ẹgbẹ́ òrìṣà ọkọ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ yanrìn. ṣe yá kí ni ṣe yá ẹ mú ṣẹ́yìn tẹ kama 1000 personnes. Kí gbogbo náà bá tẹ̀ dá $100. ṣe ká wọn náà ẹgbẹ́ òrìṣà ọkọ̀ tẹ̀ máa láti tẹ kọ̀ọ̀tù wọn náà sí. Ká sọ pé gbogbo náà ní Venezuela lọ́wọ́ ètè wá wọn á máa ṣàdúrà. Ese dinero viene de Venezuela, viene de ẹgbẹ́ òrìṣà ọkọ̀ para ese casa de orfan. Ọmọ Ọ̀rúnmìlà wọ́n lọ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Usted lo va a hacer, primero va a comenzar este porque tu ustedes y yo de Orúmìlà. Tó bá ti délé báyìí. Cuando llegue a la casa. Sọ fún ọmọ Awòmílà. Ẹ máa bọ̀ sálẹ̀ bí láwọ̀ tó ṣe ilé kékeré sálẹ̀ ni. Tó ti gbọ́. Habla con ellos. Àmúkọ́ ilé Ọ̀rúnmìlà. Ilé Ọ̀rúnmìlà. Es la casa de Orúmìlà. Wọ́n bá lùkù máa mú ogbó pa. Se cada quien que manda plata para usted para que compre se casa. Ẹ sẹ́ẹ̀dì ẹ̀ lórúkọ rẹ̀ fún ológun mẹ́rìndínlógún. Ese nombre, no sé si Ọláre àjúbà lọ níwọ̀ ẹ̀mẹ́rin o. Tí wọ́n bá gbọ́ lọ́rọ̀ ẹ̀ báyìí pé wà á ṣiṣẹ́ mo wù yẹn basic. diciendo, le quiere escuchar, si tú lo vas a hacer eso también, que lo promise. Dile que yo me comprometo O no, pero uno promise. en notificarle a todas las personas que quieran colaborar, O no más promise pé gbogbo àwọn tó máa tẹ́ ọkọ̀ máa ronú lọ́wọ́ níbi. traerlo hasta aquí. O máa gbọ́n tó dé, o máa tún dé, wọ́n máa wá ìbàyìí náà. Y yo hablo por mi persona. O no máa ṣe kóhun fúnra wọn. Todo lo que yo he gastado, lo he gastado de mi bolsillo O que me no da tó Orúmìlà. máa ń ná pátákó tó Orúmìlà ṣe fún un pátákó. Y todo lo que yo pueda poner de mi bolsillo, siempre voy a colaborar para esto. O ní àpò tòun ló máa ṣe gbogbo eléyìí. Ẹ bá gbọ́ ṣe òun á fọ́ ọ̀sẹ̀. Gbogbo rárá pàṣẹ wọ́n kó. Bí lọ́ba bá mi lù ní. Nǹkan tó máa kọ́ wàhálà wà mí ọ̀fẹ́ o. Ní ìsìn báyìí. Bàbá tí kò gbọmọdún ní ẹ́ tí kò gbọmọdún. Dáàbòdò dárí gbò dárí ọ̀kárí kẹ̀kẹ́ mọ́lẹ̀. Ṣé rí gẹ́gẹ́ ìṣọ́kiri tí mo ń sọ yẹn? Iye káwọn ojú mẹ́ta lọ. Àràgbá ìrìnrìn àwọn ti kárí Ajíbọ́nà. Tí ìgbọ̀njú dáadáa. Nígbà tí lè mọ́mú méjì yà lébẹ̀ káfẹ̀ para ní ìdájọ́. Kí ni bẹ́ẹ̀ yìí lọ́ta wo sí bí bàbá Ògbómọ̀ṣọ́? Dáàbòdò ṣẹ́ni bọ́kà tí mo wú yẹn. Lọ́ta wo sí ló ṣàgbáyé. Bẹ́ẹ̀ náà bá sì mọ̀ òótọ́ tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ṣẹ̀ ni fún ẹni tó bá mọ òótọ́ tí ó bá ṣe. Ẹ sọ pé ayé ń fẹjú. Ibi ọgbọ́n àgbẹ̀jù náà ló bẹ̀rẹ̀ ayé bẹ́ẹ̀ ti ń fẹjú. Bàbá kẹ́kọ̀ọ́ bá jẹ́ pé ń bá wá pè kí n sọ pé mo ní nǹkan ṣe lónìí kẹ́ wá bẹ̀. Àlọ́ fọkùnú. Dúró kọ́ mutí. Ṣùgbọ́n mẹ́fẹ́ fẹ́ lù kankan gbọ́. Dúró kọ́ mutí kọ́ jẹun. Àbẹ́ ìbẹ̀rẹ̀ wí o. Ọmọ onígbọ̀ọ́lá. Èmi ni pé láwọ́ pamọ́ ọmọ ìrọ̀lẹ́. Akọ̀rọ̀ náà ní ọ̀fẹ́. Ọlọ́rin iwájú owó rẹ̀ ni bàbá àgbà. Agbé yìí. Ẹ̀wọ̀ ọmọ yìí náà.
Òrókù ga sí i. Ògbóró ẹ̀ ń jà. Ṣeun àbí ìṣẹ́ Sunday lórúkọ mi. Òrókù ga ìgbà kan jẹ́ náà nípa lọ́rọ̀ ó ti a ní sinmi ọkàn rẹ̀ àfalẹ̀ ayé lè dọ̀ níjọba gbogbo àwọn tó bá pètè ju ń á kórí ara rẹ̀ orí rẹ̀ lè gbé bọ̀dì kọ́ máa ṣẹ́kù kọ́ máa rí ṣòro ayé mi sọ mọ́lẹ̀ bẹ̀rẹ̀ wo á ní gbéjọba kọ́rọ̀ yàrá ṣe wá níbi tí ọba ìjọba rẹ̀ dé báyìí àti olómìnirin ọkọ̀ ẹ̀ tí ní ẹnì pé ọdún kan a máa gbọ́nbò mi bó ṣe bọ orúkọ ìlú yẹn jẹ́ orúkọ ẹ̀ ní bàjẹ́ láéláé tí ayé bá jẹ́ ayé orúkọ ẹ̀ ní bàjẹ́ gbogbo bí ìṣòro rẹ̀ bá máa wá ọlọ́ àtìkù ṣòro bẹ̀ ó lè ní ìṣòro ayé lè mú ọ lè dá mú ọ ayé lè dá ọ láàmú ọ gbogbo ra pátápátá náà ní ìdààmú ìyá ìyá orí aná o ngani kaba ti sotu ala je kale si bọ́ọ̀wé tí ọ̀rẹ́ ọ̀rẹ́ bá ti kú náà bàtílé bá kú wọ́n bá fi sílẹ̀ náà jẹ́ kó gbàdé kó bá tó mí náà lè gbọ́ láyé ṣùgbọ́n àbùkù lè kọ́ látọ̀ sí ojú alẹ́ rẹ̀ olóògbé ìjẹ́kàbù èrè amọ́pàdé náà gbéra alábọ̀lẹ́gbọ́ àbàkẹ́bí lórí fíìdì ọba dáàbò gbọ́dọ̀ kó padà rà lójú torí kalẹ̀ ọmọ wa kò wà ó máa ń túmọ̀ ayé ìṣẹ́ bí ẹ̀rọ àwọn yẹn mi ń bá àtẹ̀rẹ̀ àwọn olókọ́ bàbá mi rẹ̀ sí fábídé mi. Family ni o ẹsẹ ti school dey okay. Wọ́n bọ̀. So ẹni tó jó ilé nìyí kan náà ọmọ bàbá ní láti Venezuela. Ẹ̀ẹ́dẹ̀ pé wá àbátí. Mo fẹ́ lápọ̀ méjì bàbá ìpè mí ní ẹ̀mú ní à. Wọ́n bọ̀. Ọmọ bá dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọ́n wá fọdún rẹ̀ tó so yìí ọmọ ilé ẹgbẹ́ mi. Afuapẹ́ ọmọ mi là. Àyàwó ìyàtọ̀ ọmọ oríwá ti pé olùfà kan ó gbé ìtàkùn ó ní tá a bá rántí ikú ká ṣe ẹni lóore tá a bá rántí òfò ká mọ̀ háwà hádù ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní àtẹ̀gbó àtẹ̀tọ́ àtẹ̀gbórí ẹ̀sìn fìdí ọ̀kan sọ́lẹ̀ sòròsò ìgbọ̀n lọ́dún bá kọ̀ọ̀rún mi làjẹ̀nà àbá ń sáwó relé olókun sẹ̀ni adé elúyẹmí òkú bọ́mọ bẹ́ẹ̀ kú. Elúyẹmí òkú iṣẹ́ tó ṣe sílẹ̀ kò dẹ̀rùn irú rẹ̀ ni ìyàwó Adéjọkẹ́ tó wá síbí lẹ́yìn nǹkan tá a kàn fẹ́ sọ fún wọn ni wípé àwa mọ̀ pẹ̀lú Yẹmí òkú ṣùgbọ́n káwọn náà ṣe àtúnṣe kì í ṣe àwọn láàrin àwo olódùn mẹ́rìndínlógún sọ́nà mi yé torí pé àwo tó bá ti bímọ sílẹ̀ kò rún o àwo tí ó bá ti ní aya àwo náà kò rún àwa gbà pé bá ṣe ń jókòó bá ṣe ń gbìyànjú èlénìí àwa lè má rí pé Olúyẹmí wà láàrin wa ó wà bí o Adélẹ́kàn wà àwọn tó bá ṣe rere ní òkìṣẹ́ tó bá ṣe bí o Adélẹ́kàn wà láàrin wa bá ṣe jókòó yìí gbogbo àwọn tó ti ṣe rere
kọjá lọ wọ́n wà láàrin wa kọ́nà má dẹ̀ bá bùsùn wọn jẹ́ o kọ́nà Olódùmarè kò tún bùsùn wọn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tí Elúyẹmí fi sílẹ̀ kò ní bàjẹ́ o kò dẹ̀ ní ra kí ìyá ìkó wá tún àárín awo ṣe tàbí pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ awo níbìkan kó má sọ pé àwọn ajẹ́bọ nìyẹn tàbí nǹkan kan Ọlọ́run